ṣé ọ máa ń travel ni ṣé ìta ló wà ní ẹbí yàrá náà kò gbé fóònù ẹ̀ṣẹ́ gbẹ̀ ni. Wọ́n sọ pé tẹ̀sí ń pè bọ̀tọ̀ mẹ́rin. báyà kò sí dátà. Björn. Ibo ló wà? Ṣé ìta ló wà? Níbo ni ìbìrì ti sọ̀rọ̀? Sẹ́wà. This is what Ini kok jadi bagus. Itu Penjualan masih boleh tengah makan.
Òun wẹ̀. Ọba mi o. Ẹ ká sasa. Ẹ ká sọ ma. Ẹ káàbọ̀ sọ́làfíà ni. Báwo ni dé yín? Ọba mi o. Ẹ̀mi ọ̀la ogun my king. My sister. Sister pàtàkì. Ọba mi o. Ọba mi o ga ọ. Mo ṣàdúrà Ọlọ́run dẹ̀ mo lọlé àṣẹ. Ṣàdúrà ẹ̀ fara ẹ̀ nà. Ìgbára yàtọ̀ sí yẹn. Mo ní kó o ṣe fún ara ẹ̀ ṣe àdúrà ẹ̀ fara ẹ̀. Ọba mi ká ní mo mẹnu kínní yẹn tí bá ṣe náà lè work. Ẹ pé mi ò mẹnu ẹ̀. Mo ní mo fi wá padà gbà pé ọpọlọ gangan ló mú wá kò ṣàdúrà. Lọ́kọ̀. But it is well. Ọpọlọ ló mú wá ọ̀pọ̀ pé ṣàdúrà bá wò. Madam Moji, thank you. Ọ̀gá ọba mi. Ọba mi ẹ̀dẹ̀ omi ṣe láàánú náà. Ẹ̀kọ́ mi ń kíní ẹ̀ kébì náà máa gbélé. Àjẹpẹ́ o. Àjẹpẹ́ ọba mi o. I love you so much with all my heart. I love everything about you. Ice cream, yummy. Ice cream. Owó lówó lẹ́fẹ̀ẹ́. Lómi gánú sí èmi kàn gánú sí tẹ̀lé ọba mi. Owó ọba mi ò sí gánú sí. Kẹ́kẹ́chì ní ó jẹ́ kí báwo ni ó jẹ́ kẹ́ gbé súnmọ́ ọba kọ́ fún yín ní kọ́kọ́rọ́ yìí. Kọ́kọ́rọ́ pé ẹyọkọ́ pé lọ́ba ń lò. Lẹ́tẹ̀ kọ̀ bébí lára mi ní ìmọ̀ṣẹ́ ọba mi ti sọ́ọ̀sì pé tó bá yẹ mo ní náírà àkáǹtì ni I swear to God. Mo nǹkan tẹ́ sọ yẹn I like that good business very very good business like owó yẹn máa dẹ̀ tún gbowó yẹn padà ẹ̀ understand sis like you can take the money back and just want to gain again. It's a very good business. It's something I can do tó bá yẹ kó mo ní owó náírà kan tí wọ́n kó mo fi ìpè mi ò lò ẹ̀ náà it's a very very good deal. A very super deal. Yes, that's a super deal. The good thing about it ni pé èèyàn tún máa gba owó yẹn pa kò ṣe pé bóyá owó yẹn lọ tó bá lọ kó owó yẹn sí tẹ́tẹ́ náà owó yẹn ti lọ kó owó àwọn refundable náà ẹ ti understand it's a very good deal o ọba iṣẹ́ yẹn jẹ́ ká mú lókùnkún dùn o kẹ́ kí bá ń ṣe agreement kínní ẹ máa send ẹ̀ sí wọn nínú email ó máa sign sí ẹ máa ṣe tó bá ti ready pé ó fẹ́ ṣe àwọn bá yín sign wọ́n máa sign sí pé ok àwọn fọwọ́ sí o. I must send it. I must send it padà sí. Elemu has a good business for real. It's a good one. Mo like it gan. Ìwé àwọn tó wà ní diaspora tó ń náwó tó máa ń kó pamọ́ sí Nàìjíríà nǹkan tó lè fi ṣòwò ṣe ni owó yẹn máa yí ìjọ padà fún wọn. Very good business for real. Iṣẹ́ kọ́ lówó. Kọ́ lówó náà I swear ọpọlọ ni èèyàn dẹ gbọ́dọ̀ èkó ṣe dọ́kẹ́ ìdí ẹ̀ka lẹ́ o ọba ẹ̀ka lẹ́sà ọba kí ọba ni kí lẹ́ sọ. mo kàn fẹ́ kí ọba ni o. Ọba ń gbọ́ ni ẹ ṣe o. ọba ò dáhùn o. ọba kan ṣe dá wa lóhùn báyìí sí báyìí. Very soon. Secretary, you're coming with which business? We are catching a lot of phone.
very soon màá gba moderator lọ anybody. ọba mi ẹ má bínú. Ẹ kalẹ́ sà. Ẹ káàbọ̀. Madalaito ẹ kalẹ́ mà. Yes sir. Àǹtí Zina ẹ kalẹ́ mà, ẹ kú iṣẹ́ ni mà. Yes ma. àìsàn owó mi bá láìtàn. Baba no, inú mi ń dùn ni pé how I wish I could do it. You don't get. Like how I wish I could. Pé bó gbé yẹn lẹ̀ fún yín kémi náà fi tó kù lọ́wọ́ mi kì í ṣe tèmi náà. Ẹ ti understand? Olùgbàdé ayé nìyẹn. Well, I wish I could, but I'm not too sure. Madam Longe. Wà á gba wọn láti lọ́sẹ̀ àgbà 1 million mọ́ 5 million lọ sókè. Èmi ò ní. Ẹ tó bá lè avoid 5 million kó má wà. 1 million ó ń ṣọ́ọ̀tì mi. Ó ṣọ́ọ̀tì tí 1 million ẹni gba 4.4 ọba mi. Short now. Mi kì í jẹ owó kékeré ṣe. Ọba mi bọ ẹ má bínú. 1 million ẹ fi gba 4.1 million. Ẹ tún lè short ọba mi. Shortage ni. Premises náà fi ń play game yẹn lọ tí àyà mi fi wà lókè. Ó ju 3 million lọ nà. Bọ̀bí Gbádùn lọ. báyìí 5 million mo fi sí ìsìn tí bá gbáyà sókè. Ìgbà less than 20 million lálẹ́ yìí nà. Ẹ̀fọ̀ wọn máa stress mi lórí owó rádaràda. Tẹ bá ní 5 million ẹ tètè kó wá wọ́n máa bẹ̀rẹ̀ ní 11 o'clock. Àbí kẹ́lẹ́ tí mo fún ẹ kókó wa tó bá jẹ́ ó lọ nìyẹn tó bá tàbá lọ jẹ́. Ṣé kí báyìí ṣe yẹn? Wọ́n bá mú ọṣẹ́ owó ṣọ́ọ̀bù mi. Tàbá ti jẹ a máa pín ẹgbọgba. Tó bá lè jẹ́ Dortmund play Dallas draw. Àwọn Holy Center ta Dortmund yẹn. Ṣé draw náà padà gbá ni? Ilé ló ń gbá sí tútù ni àbí wọ́n mọ̀? Ọlọ́run ti yọ mí tí mi ò ta. Mo bá lulẹ̀ pa. Bẹ́ẹ̀sì lọ ta ṣọ́ọ̀bù ẹ kókó wẹ̀ wá ká bá fi ta tẹ́tẹ́. Ọba mi o, ẹ káalẹ́ sà kẹ́mọ́ aláògùn. Sexy Sinu olórí tó ẹ káalẹ́ mọ́. Láìtàn ẹ káalẹ́ mọ́. Àǹtí Ìfẹ́ ẹ káalẹ́ mọ́. Ẹ kalẹ́ mà. Ẹ káalẹ́ mọ́. Ọba mo ń bọ̀ mo fẹ́ tanná ni. Ọba o, Ẹ káalẹ́ sà. géèmù yẹn mo ní interest tó ọba mi. Kí ni nǹkan náà? Like géèmù yẹn mo ní ká mo ní interest ọba mi. Kí ewo ń bẹ̀? Ẹ ní 5 million náà ló ní máa fi gbà.
Mo máa gba 100,000 every 3 days. Ọba mo ní interest máa ṣe. Send owó ẹ̀ náà. Ṣé ìsìn ni máa send ẹ ni? Ó kàn get ní kò pẹ́. Mo fẹ́ ní kí n yáwó yẹn ní tẹ́lẹ̀ mi mọ̀ pé wait and get. Wọ́n máa bẹ̀rẹ̀ game ní 11. Bá mú 5 million naira lẹ́sìn 100 kìlì a máa fún mi lójoojúmọ́ àbí. Every 3 days. Every 3 days. Ọba tó wáyé kí 1 million kọ́. Ló gba 1 million mọ́. 5 million ta ni mo wá lè tà ní family wa báyìí tí mo lè fi sáré gẹ́tì wẹ̀. Lọ fà o. Àbí kí n ta property ilé ọmọ mi lórí ni. Sexy ní fi bí. Ó lè fi ra ìṣòwò náà. Ọba ẹ ti sọ pé oògùn owó rí o so mi ò fẹ́ fi ra ìṣòwò. Ọba àbí kí n ta Mr. Diakin tó máa ń ṣe bébí mi kí n ta bébí mi dànù ni. Kí n gbé bébí mi sórí igbá. Over 0.5 yẹn. Ilé ọmọ yẹn ni máa padà lọ. Sẹ́rí ẹni bá fẹ́ ta tẹ́tẹ́, alára ọ̀fọ̀ ò lè ta tẹ́tẹ́, police center ló ń darí mi. Tẹ́tẹ́ tí mo fi jẹ́ 4.1 yẹn. Mr. Ganu sí good evening sir. Wọ́n ti win, wọ́n ti score 1. Tí bá sọ̀rọ̀ lọ́wọ́ mi ìfẹ́jọ́. Wọ́n ti score 1. Mo wá lọ gbé second half highest scoring. Ó wà ní 4 odd. Màá gbé 1 million. Wọ́n ní ẹ̀nà dẹ̀gbá ní first half. Màá tó bá di second half wọ́n ti gbá 3 lọ́gọ́ báyìí wọ́n ti gbá bọ́ọ̀lù yẹn tọ́gọ̀. Tí omi ti jáde. Bí bá ti dárí ẹ̀ ló máa ṣe ó gbọ́dọ̀ sílẹ̀ sójú kan. Ẹ má bínú sir. Ẹ jọ̀ọ́ ṣe lè fún mi ní another idea tó fi lè jáde tí mo lè ṣe because mo really fẹ́. Tẹ́tẹ́ nìkan. Lo Sportbet nìkan ni kò síṣẹ́ mi mọ́. Mo mọ̀ like irú ìtẹ̀sọ́ lálẹ́ sí pé tí bá fún yín ní 5 million máa fi máa gba 100,000 every 3 days. Pé ṣe ní ànádá ọpọlọ tẹ́lẹ̀ fún mi tí mo lè lò tí mo lè sáré fi get 5 million yẹn bye. Wàá sá lọ ṣiṣẹ́ olóṣó. Ọba ìṣó olóṣù. But ta ló fẹ́ domi tó fẹ́ fún mi 5 million? No, wọ́n máa ṣe díẹ̀ ní 100,000. 5 million kéré fún mi na more than 5 million ọba. Ọba o, tó bá bá mi sùn lénìí, ó máa travel out lọ́la. Bí life tèmi ṣe rí nìyẹn. Ilé tí wọ́n fúnra ò ti travel out. No, orí mi ó máa pèsè forí olú. Orí tí mo gbé wáyé nìyẹn ọba. Orí yẹn wúlò fún ọ fúnra ẹ̀. Mọ́ láì kí n máa ṣàánú èèyàn. Mọ́mì mi mo fi jọ. Dangerous but tó bá ti rá ló wọ́n dáràn nìyẹn. Kò síbi tó fẹ́ sá sí. Ìgbà tó fẹ́ bọ́ sí second half by wọ́n block ẹ ni. Mo kàn ń lẹ̀ wọ́n lójú ni pé ẹ̀yin ẹ ti rá lùsàn. Mo gbé kíní yẹn gan. Kí náà pè? Mo gbé 4. Gbígbọ́ máa score 4. Ọmọ ìfowó púpọ̀ sí yẹn. Ṣé kò wá sí àìdí àtàlè lò báyìí tí mo lè fi rí 5 million lálẹ́? Then Sportbet, yes 3.5 mo gbé. Ọba mi ò sọ pé mi ò ní tap òun náà mo sọ mo fẹ́ ṣe business yẹn. Bó báwo lèmi ṣe fẹ́ rí owó tí mo lè fi ṣe business yẹn báyìí? Gbogbo yín ẹ dáwó pọ̀ náà. Kí Láìtàn kó 1 million ẹ̀ wá kí wọ́n kó 1 million kẹ́ dàpọ̀ kó sáà pé 5 million kẹ́ kó fèmí. Ó yẹ Láìtàn ṣẹ́ ní 1 million ká ṣe bẹ́ẹ̀ ó ní every 3 days a máa fi máa gba 100,000. Thank you so much Miss Oluwabunmi. Láìsàn. Tó bá máa increase ìdá máa gbà mo lè tún lè tẹ 1.5 lálẹ́. Láìtàn tí. Ọba ṣe máa bá wa increase owó yẹn. Wọ́n ń kọ́ bọ̀ mi lè múlé. Tó bá jẹ mí kọ́sẹ̀ ìlẹ́fẹ́ bá mi sanwó ni. Understand kò sí Láìtàn sọ. Wọ́n sọ wípé tẹ bá lè increase owó yẹn more than 100,000. Mi ò lè increase anything because tí mo bá jẹ mí èmi ló máa rọ́ gbèsè san. Àbí kò yé it's very dangerous. Ọba bọ̀ ẹ mọ kí ẹ̀ náà wọn lè jẹ́ yín. Ẹ ti bá mọ kí nǹkan tó kí wá fi kí mi máa risk life àbí.
màá risk owó, màá tún risk ẹ̀mí mi lórí ìgbà tí game bá lọ lọ́wọ́ táyà mi máa wà lókè tójú máa kó wọnú. At anybody bá súnmọ́ mi that time ogun ni mi ò fẹ́ rẹ́ anybody lẹ́gbẹ̀ẹ́ mi tí bá ta game mo ti fi ìpátá fún àná ilé mi sí ìgbà méje mo ti bá bọ́ọ̀lù yẹn lọ tí wàá máa risk life mi fún ọ òjò oye tí mo lè ṣe mo ti sọ ẹ̀ tó bá ti pay ẹ̀ kó wá. láìtọ́ ní ẹ̀ka ṣe ẹ ṣe. ìgbà tó rówó yẹn ojú ẹ̀ ti ràn mọ́. ọba ṣé kí n tẹ 5 million yẹn sínsìn. ìgbé wọn mi lọ náà fẹ́ fi ṣe business ìṣẹ́jú kan yìí garagara ò sí. ọba mi ṣé kí n tẹ 5 million yẹn. wo lè fi 1 million yẹn ṣe business dọdún mẹ́wàá kó má rí gé ènìyàn lórí ẹ̀. ọba ṣé kí n tẹ 5 million yẹn. hello woman. ọba mi. I don't talk too much. tó bá ti rẹ́dì tẹ́ bọ̀ kó tún tẹ́ ọjọ́ mélòó ló fẹ́ kó lò lọ́wọ́ mi tọ́jọ́ yẹn ò bá pé òde rówó ẹ̀ gbà. ọba mo fẹ́ ní kí n ṣe fine bara náà ní bóyá mo lè rẹ́ni tó máa fún mi 5 million. ẹ máa ṣe fine bara ẹ kò kàn mí nà. nínú ọgbẹ́lẹ̀ ta ló fẹ́ fi hàn wáyé mílíọ̀n. ó ti lọ fàáfàá. mo send owó sí láìtàn lè sọ pé thank you tó gbé mi ìfowó le that is not our agreement. ọmọ mi wàláì ọba mo ti type ẹ jẹ́ lọ screenshot mo type mi mọ̀ pé mi send ẹ o mo type thank you sir mi mọ̀ pé mi send ẹ o mo type ẹ pé thank you sir ẹbí tí mo ti ń rejoice mo ń sọ fáwọn people yìí ni àwọn. sọ̀rọ̀ pé 20,000 jọmọ owó ni. ènìyàn kan ní kí n pa account number mi ṣé mo lè pè sá. gbé. okay thank you so much my king. Copper Islander ẹ lè ṣe sí GTB 01. mo mọ̀ pé mo send ẹ ní. 7826 35. mo fọ́ àwọn bible reader ní ìgbà tí kíní yẹn wà ní okay sorry Longe sorry be fast. Mr. Islander ìjọ ṣe ti rí account number yẹn tẹ́ bá ti rí ẹ mú ń pè báyìí jẹ́ kí n pè fún yín báyìí máa ètè rí báyìí tí bá ní kí n lọ sẹ́ǹdẹ̀ sínú dn máa ní láti kúrò lórí live òun mo ṣe ní kí n pè báyìí ẹ jẹ́ kí n pè fún yín báyìí sà 0178263527 GTB Longe Kausarat Adébùkọ́lá. ilé ìtẹ̀ fi ń tọrọ bára níbí yẹn. wọ́n bá mi ò tọrọ bára òun mo ṣe bèrè. ilé ìtẹ̀ fi ń tọrọ bára níbí yẹn ẹ̀yin márùn-ún ẹlẹ́ 5 million kẹ́kọ̀ọ́ wa lọ́ máa gba 100,000 every 3 days kí ló máa fi dájọ́ olóye lọ́dún. tó yẹ kí bí 100,000 sí mo sì sáré kúlẹ̀ wàláì. àwọn alágbàná ló fi 100,000 ta tẹ́tẹ́. ọba èmi lẹ́dọ́gbọ́n bá wí indirectly. tó bá fi 1 million ta tẹ́tẹ́ tó bá fi 100,000 ta everyday ọdún mẹ́wàá ò lè kó nínú ìyà. ọba wàláì tàláì small bella ìjọ kí yọ tọ́lọ́mbà máa dá mi lóhun tọ́lọ́mbà máa gbé mi ga ọba máa fi ìbínú tẹ̀wó sí yín ìbínú ni máa fi tẹ owó sí yín ọba. àwọn sínú ló máa ń tẹ̀wó sí ò tẹ̀wó fún mi rí nà. ọba mi ẹ má wòrí ẹ ń rán lọ́run létí ni kò sí wàhálà mo pọ́lọ́ máa ṣèyanu I believe ẹ má wòrí. àníjọ́ tó bá dẹ̀ máa san tọkọ mi bá máa san orí mi ní palace báyìí ọmọ kò sí wàhálà ṣá mo pé ìyanu máa ṣẹlẹ̀ I'm still gonna smile one day. jẹ́ kí lọ gbá rìsáàsì géèmù tó fẹ́ ta ní 11 yẹn ni bóyá àwọn olùsọ̀tà máa play ẹ̀. Face kapa I can listen. That means Mr. Islander ẹ má yẹn mú mi ṣeré ní mi ò rà láti.
Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọba mi ẹjọ́ mo ní ìbéèrè kan why tó jẹ́ pé like tí bá gbọ́ téèyàn kan gba 10 million àbí téèyàn kan gba 20 million wọ́n sọ pé àyà mi dẹ̀ ọkàn mi ó máa breathe faster pé why tó ṣe jẹ́ mi why tó ṣe jẹ́ mi why tó ṣe máa ń rí bẹ́ẹ̀. Mentality tálákà ni. Òótọ́ ni kò sí rọ́ńbẹ́ kò sí rọ́ńbẹ́. Mentality tálákà ni. A lè gbọ́ pé ọ̀kan ní 100 billion sì kó ní mínì fúrú àwàrí. Bẹ́ẹ̀ ni yá. Kò ní tó wọ̀n sí owó tiẹ̀ ló ní. Amen King David, thank you so much. Ṣé wọ́n fẹ́ gbá bọ́ọ̀ wọn júlé nínú? Wọ́n máa tún gbà kan náà ní 2 kí ló dé? Wọ́n máa gbà kan náà ní ọ̀yẹ́ tó dọ̀la 5 pm. Manchester. Ṣé àwọn yìí ta fẹ́ gbá lálẹ́ yìí ni? Jẹ́ kí n lọ wo họ́ọ̀dù wọn náà. Ta lélẹ́yìí Mamelodi Inter. Láyé mi ká ní pé mo lọ tẹ̀lé ẹnu lọ́sàn-án ẹ̀kan yẹn. Àwọn kánṣu ó yà mí lẹ́nu. Bá ní ṣé wọ́n kánṣu géèmù yẹn lẹ́ẹ̀kan ni. Ṣé wọ́n ti gba bọ́ọ̀lù yẹn tán ni? Bẹ́ẹ̀ kan ti gba tán náà. Ìjọ ọmọlúwàbí ẹ fún ọ ní nọ́mbà ìjọ ọmọlúwàbí 09118739878. Ẹ bá fẹ́ bá ìjọ ọmọlúwàbí sọ̀rọ̀ 09118739878. Ẹ send voice message sí wọn ní WhatsApp. Ẹ ti connect wọn nìyẹn. Ó yẹ kí èmi náà máa fi ìjọ ọmọlúwàbí sí business kí n máa kọ́kọ́ gbowó kí n tó máa fún ní nọ́mbà. Torí àwọn eléyìí tó pọ̀ jù nínú yín ẹ ò mọ rí. Àwọn kankan nínú yín ló ìkankan ló mọ rí nínú àwọn tó ń ṣiṣẹ́ yẹn. Yóò ṣe nọ́mbà tí mo tẹ̀ ẹ́ ṣó hàn. 09118739878. Yes, nọ́mbà ìjọ ọmọlúwàbí nìyẹn. Jẹ́ ká lọ gbá research náà. Ẹnu ò ṣe o. We will keep on trying tó máa fi ra jet ni. Mamelodi. Gbogbo àwọn ọjà òkùnkùn ní àwọn bọ́ọ̀lù tó wà ń ta ọjà òkùnkùn gidi. Wọn ò jọ bá bọ́ọ̀lù rí. Báwo la ti fẹ́ trace tiwọn? Báwo la ti fẹ́ mọ ẹni tó mọ̀ ẹ́ gbájú nínú àwọn èyí? Báwo la ti fẹ́ trace tiẹ̀? How do you want to trace it? Only center nìkan ló lè trace tiẹ̀. Probability. Kò sí probability kankan. How do you want to trace it? Ṣé Inter gidi lélẹ́yìn ní àbí fake Inter? Ṣé Inter pé méjì ni? Àwọn dìdìrín méjì tó fẹ́ gbá bọ́ọ̀lù yìí. Ta ni ká lọ fún nínú ẹ̀? Jẹ́ ká béèrè lọ́wọ́ real Inter ni. Ọba àyórílẹ̀ king rárá o ẹrú lè mi. Àwọn question rédíòdì. Ok, jẹ́ ká lọ wò báyìí. Jẹ́ ká gbé láti àgùn báyìí. Jẹ́ ká gbé ní àgùn báyìí. Dámìlà. Ok. Kì í ṣe tomorrow. Ok, 2 o'clock òru ni o.
òru náà fẹ́ gbá fi ń tà o Inter straight winning kí ló fẹ́ fi Inter sí Inter tára tẹ padà ní Inter tó ti gbà bọ̀ ìjọ tí PSG àbí kí náà gbé tó ti ná Inter bí ọmọ kékeré yẹn ní mi ti gba ti Inter mọ́ Inter má lè score 1 péré láìsí oògùn 5-0 mi ò gba ti Inter mọ́. Wọ́n dẹ̀ dìde sórí wà láìtàláì tí n bá kó àwọn players jọ wọn ò bí PSG rẹ kó nà mí 5-0 pẹ̀lú bí mo ṣe mọ bọ́ọ̀lù gbà yìí máa score 1 Inter dẹ̀ dìde sórí fèèdì ẹ bá máa sọ pé irọ́ ni o tí bá kó àwọn players jọ àìmáa ná PSG 1-0 pé àìmáa score mi sọ pé kò lè nà wọn bọ̀tà àìmáa score tiwa náà. Ta ni ká lọ sọ́dọ̀ ẹ̀ lénìí yìí o eléyìí tó fẹ́ gbá náà 11 yẹn mọ́ ṣiṣẹ́ lé lórí yẹ ká lọ sí kinní náà ó dàbí pé àwọn eléyìí ò kì í ṣe scorer o 2.5 wọ́n fún ní 215 odd kọ́kọ́rọ́ wo ni ká lò fún wọn yìí àwọn eléyìí lè score 3 àwọn eléyìí ò ṣe trace rárá tọ́ our play under 4.5 jẹ́ kí lọ wò ná rédèrèdè odd 1.9 tó bá gbé 100 million lè bóyá ó lè jẹ́ 1 million 1.9 odd ló wà ń bẹ̀ àwọn ayò rádaràda ní ẹ̀mí ẹ̀gbọ́n wọ́n bá tó wá lọ jẹ́ wà láìtàlá mo lè para mi ayò kéèyàn tayò kékeré wọ́n tó wá jẹ́ orí ibú tó kò sí. jẹ́ ká lọ ta double chance yẹn ọ̀dọ̀ ẹ̀ náà kéré ọ̀dọ̀ ẹ̀ kéré bọ́tí ikọ́ tó sọ̀rọ̀ ni pé mi ò ní tí ì ta màá jẹ́ kó bẹ̀rẹ̀ náà mo fẹ́ wo ẹsẹ̀ àwọn méjèèjì olúwàbùnmi mà ti rí sí i mo fẹ́ kọ́kọ́ wo báwọn méjì ṣe fẹ́ gbáná. ok èmi ò kì í ta bọ́ọ̀lù tí ò ṣe live bet home draw away jẹ́ ká lọ gbé no draw but àwọn méjì gbọ́dọ̀ score but kò ní sí draw odd mélòó náà fún bá mi lọ wo special kò ní sí draw but àwọn méjì máa score. ẹ tó bá gbé penalty lé ní báwo ti jẹ lọ nìyẹn wọ́n gbá penalty kan lẹ́ẹ̀kan yẹn. ay da ọba double chance is 1.36 ìyẹn ò lè gbé anything. bóyá ká fowó láìtọ̀ ta yẹn kò yẹ kí èsì fún láìtọ̀ gan lówó yẹn ó yẹ kí èsì lówó yẹn di aago 11
láìtàn lọ́sùn náà tó jó bá ti kùn ẹ́. Okay, ọmọ mi. Ó dàrú ó rẹ̀ mí. Ilẹ̀ ń jí jáde lára lọ. Okay, everyone. Olúwaṣẹ́gun Káyọ̀, ta ló jẹ́ Olúwaṣẹ́gun Káyọ̀? Ó ṣe 10,000. Ṣé ẹni díjẹ́ oṣù sá? Ó dún fún mi lówó. Ọlọ́run á bùkún fún ẹ, wàá rí náà wàá rí lò. God bless you. Ta la bá fi ọwé ta ló lè bá ọdọ ìta. Lálẹ́ sí níbi ìwé. Ọba mi ẹ̀ka lẹ́sàn. Ẹ káàbọ̀. Lẹ́sà sẹ́xì sínú ẹ̀ka lẹ́mà. Ọmọ yìí. Ẹ wá o, ṣé Olúwàbùnmi ti rí ṣe ni? Níbo ló ti rówó? Owó wà lọ́wọ́ wọn ọba. Wọ́n ra nà ni. No internet connection. Ṣé Starlink kò ṣiṣẹ́? Interwin and over 2.5. Oh, èdè 2. Iṣẹ́ 11 o'clock mo ṣe ṣe lọ́wọ́. Èyí tí lọ sọ́dọ̀ ìta. Iṣẹ́ 11 o'clock ẹ̀ mo ṣe ṣe lọ́wọ́. Step by step ni. Kò tí kan ìta. Tá a bá ti parí ti 11 la máa wá lọ sọ́dọ̀ ìta. Kí ló ti lè parọ́rọ́? Ẹ bá mi wá kí lórúkọ ẹ̀ lọ́sẹ̀ yìí wà. Kí ló fẹ́ ṣẹlẹ̀ níbọ̀ tó fẹ́ bọgbá ní 11 yẹn? Kẹ wá dá ifá sí i. Àlùkò jìjìjìjì àlùkò jì ìlú rẹ kí n gbọ́.
network yóò fẹ́ ká ṣiṣẹ́ rárá o rubbish ló ń gbé wá rubbish network ń gbé wá. ẹ lo network fóònù náà. òun náà mò ń lò yìí still náà rubbish ló ṣe. bọ̀sẹ̀ bó ra dátà sí fóònù nígbà kan. face capper. Ondóbò o ò jẹ wọ́támẹ́lọ̀ olùgbàdé ayé nìyẹn. kíni kan ti kàn. ajá. kí ló wá dé tójú èmi àti ìyàwó mi rù lọ́jọ́ mẹ́ta yìí ojú sínú gan rù. sínú kí ló ṣe ẹ́ tójú ẹ rù. àbẹ̀ tó ń lo balance diet ni. fèsì ẹ rù sẹ́. fèsì mi ẹ mo bẹ̀rẹ̀ dáyẹ̀tì mi padà ní wọ́n ní mo ti ń tóbi ọba. ẹ tó bá fẹ́ rù ìdí ni kó rù díẹ̀ sí má rò sójú. ìdí òru ọba nù. ìdí òru. ọba àgbà lọ́wọ́ mi yẹ gé mi. 11 o'clock. kí n time báyìí ẹ ti wà ní 6. Ogun 32 minutes to go. kí ọba ṣé tún máa dà wá nù báyìí. everybody lọlé ẹ nìyẹn because fóònù kejì tó yẹ kí n lò bíbi ṣiṣẹ́ kò wá nẹ́tíwọ̀kì yẹn sí. tí bá ti ta tó máa tó ń padà bọ̀ láago méjì. ọba mi aago méjì 2 a.m. Nigerian time àbí. yes máa nà tábà ti ṣe tẹ̀lé mi tó máa tó padà wá mo tún lọ láago méjì ègé a máa ta tẹ́tẹ́ mọ́jú kàwá ni wọ́n àfẹ́sù. ọba tó mi bẹ́ẹ̀ mi ṣe wá ń ta tẹ́tẹ́ yẹn bẹ́ẹ̀ mi ṣe wá ń họ́ọ̀sù yẹn tí mo ń sí mo họ́ọ̀sù yẹn ẹnìkan wá gbọ́sọ̀ ìdígúnbì kan lóun ló bò òfò kan tó ní bá máa fún olówó òun lọ́fẹ̀ẹ́ láì dé yàrá tẹ pa nìyẹn. ara pàjọjọ bo ẹ. so ìwọ ń sùn ọrùn èmi gbé àyàlé náà wá fún ẹ lówó lọ́fẹ̀ẹ́ kò jọ. That's right. gbogbo dábàá yọ àwọn oní tẹ́tẹ́ kó ní comment section bí àwọn ẹlẹ́ tó máa kùn náà bí wọ́n lè ju mẹ́rin tẹ́tẹ́ náà fi ń gbéra sí gbogbo ọmọ tó wà wọn gbé àti pásítà tàfà ògbọ́n ló ta tẹ́tẹ́ aláwo gan ta tẹ́tẹ́. ọba mi báwo la ṣe fẹ́ ta tẹ́tẹ́ táwọn náà máa jẹ ọba mi. iṣẹ́ rí tẹ́tẹ́ orí ni lọ́ọ̀kì nílẹ̀ tẹ́tẹ́ kì í ṣe nǹkan tẹ́ èèyàn lè kọ́ wo lè kákó kéwò tẹ̀lé kákó yọ.
but ẹ tó bá fẹ́ ta ọba wọn ní tó ọba bá don tẹnu cautious wọn lè ti káwọn. tó tẹ bá rí anybody tí gbogbo àwọn tó wà ní comment section tẹ bá yọ ọdún tẹ́tẹ́ kúrò láwọn lè ju mẹ́rin tó mọ̀ fún àwọn tó dẹ̀kun yẹn wọn ò já ni àbí kẹ̀kọ́ jẹ́ pé ẹ̀rú bà wọ́n tó jẹ́ pé wọn ò lówó lọ́wọ́. sẹ́rí bọ́ọ̀lù ọ̀rọ̀ tẹ́tẹ́ yìí ó ti pẹ́ gan o gbogbo àwọn celebrity tẹ́lẹ̀ bó gbéra ilé tó pọ̀ nínú tẹ́tẹ́ náà fi gbéra o. ọ máa ń ṣe ní bíbá ẹ̀ẹ́dẹ̀ nímọ̀. onímọ̀ ọ máa ń ṣe ní bíbá náà. wọ́n ṣe ní kó tẹ̀dẹ̀ wọ́n máa sọ pé yahoo ni wọ́n ń ṣe wọ́n ṣe yahoo kankan. kì í ṣe yahoo. dáadáa. tó tán. mo máa ń gbé àwọn arábìnrin ìṣura sí face cap lọ́lọ́pàá ni àbí méjì pòpò. àwọn ni yes. àwọn nìyẹn náà. wọ́n gbà méjì ọ̀sẹ̀. àwọn nọ́mbà rẹ̀. oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa. oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa. oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. oore ọ̀fẹ́ rẹ̀ tó fún wa. ló ń jẹ́ Bùkọ́lá ìgbé ayé ọlọ́run lóye. àjàmùrágbó olóde àgbà. ṣé wọ́n ti jẹ́ látàárọ̀ rẹ̀? ṣé wọ́n jẹ́ lẹ́nìí? ǹjẹ́ ní òkèlè lẹ́nìí á?
ọba mi àwọn tálẹ́ wá gbé fún wíìnì. mo gbé 2.5 pé wọ́n máa score mẹ́ta. ọba mi ò mọ̀ play. gbogbo àwọn méjì máa score mẹ́ta so bí mo ṣe wá gbé win nìyẹn bí mo ṣe wá gbé pé àwọn méjì máa score mẹ́ta yẹn Okay, man. bẹ́ẹ̀ nìkan bá tètè score 1 wọ́n máa lọ gbé second half highest scoring so tó bá wá gbé second half highest scoring yẹn so tó bá yẹ pé 1 náà score ní first half tó bá ti lè score 2 ní second half iná ti jó wọn nìyẹn. wọ́n bá géèmù nìkan lè ń play àbí. game bí báwo. I mean kí ni nìkan lè ń play. live nìkan. bọ́ọ̀lù nǹkan tí mo rí náà kókè nìkan live game. bọ́ọ̀lù tí wọ́n bá ti gbá kí n máa wò ó báyìí mi ò play ẹ̀. live ẹni game. bọ́ọ̀lù tí wọ́n bá ti ń gbá kí n máa wò ó báyìí táwọn olùṣètò máa sọ fún mi pé wọ́n ti fẹ́ score o sáré gbé next person to score mi ò kí ń tarú game ni live game nìkan mo máa ń play. ẹni tó bá lọ gbé bọ́ọ̀lù tí wọ́n play lójú ẹ̀ ó ti lùgbàdì ó ti wọ́ kókó sí lọ́nà. mo ti repent náà but a máa yìí máa tálẹ̀ kọ̀ọ̀kan. ló gẹ́tì wàásù fún mi pé kí n má ta tẹ́tẹ́ mọ́. ìfẹ́ àfìdímúnú ọba dùn. ọlọ́run nìkan ló mọ ọ̀rọ̀ ẹ̀dá tó wùwọ̀n ẹ̀ jẹ́ tó bá fẹ́ dákẹ́ ó máa dákẹ́ lọ títí ayé ni tó bá fẹ́ sọ̀rọ̀ á sọ̀rọ̀ bí olígbó ọ̀rọ̀ tó wọn pèsè á dá sí tó fó àdúgbò àbàmì ẹ̀dá ni wùwọ̀n ẹ̀. oore ọ̀fẹ́ mi tó fún ọ. Universe ló rọ̀jò yìí o tí bá ti jẹ owó dáadáa màá tó wá lọ ra ní Universe àwa bò fún sínú ìjọ gbogbo palace sínú òde kan mo mọ mi mọ anybody ẹni tí ò bá tẹ lọ́rùn kókó ní palace. ọba yìí nìkan lè fún mi ní biggest gift ever in my life ìtì mi anybody ọba nìkan ni. àáfàá ńlá. kábíyèsí sà. àwa ti múra iṣẹ́ ọjọ́ wa o iṣẹ́ ọjọ́ wa máa bẹ̀rẹ̀ lẹ́lẹ́rù. kò sọ̀rọ̀ kábíyèsí iná ò sí lọ́dọ̀ mi ni o kò sọ̀rọ̀ lọ kábíyèsí ìyanu máa ṣẹlẹ̀ sà. ẹ sáà máa gbàdúrà fún wa. sẹ́ksì ni mo kí yín mà ẹ má má mí mo kí mà àǹdẹ́ mo kí gbogbo ẹ̀yin 100,000 tó kù ló ń gẹ́ Bukola Fìdítì àfìdímúná bá dùn Big Aisha mèrè oyin so mo kí gbogbo ẹ̀yin 100,000 wọ̀nyẹn ṣé wàá ọ̀kẹ́. ẹ̀ka lẹ́sà ẹ̀kú ọdún àránṣẹ́ ti padà sílé. ẹ pa fọwọ́ ní good mood lẹ́nu wọ́n ti padà sílé látànù àti ìfẹ́ ẹ̀kọ́ tó bá ìsàn. mo ń ìmọ̀jì tó bá fẹ́ láìtàn ni tá bá fẹ́ dúró aláìwọ̀ wíǹdì torí àfi kó lọ́wọ́ wíǹdì yẹn àjọyọ̀ ànídọ́ra. kábíyèsí mo ní ìbéèrè sà. mo ń gbọ́. ṣé ó pọ́síbù nínú ayé kárẹ́ni tó máa lo ayé tó já sí pé kò ní ní ọjọ́ ìdùnnú ọjọ́ ìbànújẹ́ ló máa ní ṣárẹ́ni tẹ́pọ̀ máa lo ayé tẹ́pọ̀ ọjọ́ ìdùnnú nìkan ló máa ní kò ní lọ́jọ́ ìbànújẹ́. ó wà. àlàyé sà. ẹni ẹ sá ló máa create ẹ. tẹ́ pé
láti ìgbà wọn ti bí kò wá ní níjọ́ tó máa banújẹ́ àbí kò ní níjọ́ tó máa dunnú. kò possible so ó lè má pọ̀ but tó máa ní. Tí mo fẹ́ mọ̀ náà ni. gbogbo èèyàn ló máa lọ́jọ́ ìbànújẹ́ àtọjọ́ ayọ̀ gbogbo èèyàn ló dẹ̀ máa lọ́jọ́ ayọ̀ àtọjọ́ ìbànújẹ́ but ẹlòmíì wà ìbànújẹ́ tó ní pọ̀ ju ayọ̀ lọ ẹlòmíì kẹwàá ayọ̀ tó ní pọ̀ ju ìbànújẹ́. Ọlọ́run sọ anybody bó bá ṣe create ayé ẹ̀ sí. ẹ á sábà sọ pé kọ́lọ́ ṣàṣọ wa àbí. bá ṣe create ayé ẹ̀ sí and then tó bá ṣe gbé nǹkan lẹ́ẹ̀kan lérí sí ẹ tó bá ní ọ̀rẹ́ tó pọ̀ kò lè bọ́ lọ́wọ́ ìbànújẹ́. a máa dá bànújẹ́ fún ojoojúmọ́ bí aṣọ. gbàgbọ́ pàbúrò ọ̀rẹ́ ẹ̀ kan kú ìyá ọ̀rẹ́ ẹ̀ kan kú ìkòkò so ọ̀rẹ́ ò gbọ́dọ̀ pọ̀ jù. ẹni tó bá wá kó bùkátà fámìlì sórí ńkọ́. ayé ìyá nìyẹn wá ń tiẹ̀ ìyẹn kólékó ló máa padà pa. láìpé ẹ mọ̀ pé fámìlì pé bàbá máa béèrè ìyá máa béèrè ni mò ń sọ kì í ṣe pé bóyá àwọn fámìlì ìbá yẹn bí ìyá àti bàbá èèyàn. ìyẹn ọkàn èmi o nǹkan tí n bá ní sẹ́rí nǹkan tí èèyàn bá ní ló máa ń fún èèyàn. I can't by force myself to tell ní bàbá lọ́rùn o sẹ́rí lọ́jìkì wà tí bá ní màá ṣe o bọ̀ mi wá ní wá lọ stress ara mi torí pé bàbá mi fẹ́ jẹun kó tètè kú orí ẹ̀ o ìrìnàṣẹ́ o bọ́ ṣé mo reality ló ti gbọ́ muslim yẹn. máa ń sọ wípé àlìjọ́nà ọmọ gìgísẹ̀ òbí ẹ̀ ni. ẹ lọ rọ́ọ̀bù nígbà ẹ lọ rọ́ọ̀bù kẹ́bi tọ́jú bàbá yín gbà. kí bàbá wọn jayé lọ kóun lọ lùgbàdì ayé sẹ́wọ̀n. so ilé ayé ìkó tó bá lágbára ni kò ṣe don't stress yourself because of anybody. do your best and leave nǹkan the tí mo rest. máa ń rò ọ́ nǹkan tó máa ń rò all the time láyé mi ni wípé ẹni tẹ́ tó tẹ̀ ń pè mí tí bá ti kú kọ́ sí kò ní jayé. confam. that is what I'm thinking. so hello ẹ̀yin là ń dúró de àrà fẹ́ pa yín ni ẹ̀ ń sì rè ni mo máa sọ di wèrè tí bá ti sọ di wèrè èyí tí wọ́n ní pè mí mọ́ so ìjọ tí bá wá ní tí bá ti rẹkẹ lọ́ra báwo dẹ̀ ni kíníkan ẹ̀yà ìgbà $1 million gbogbo àwọn tó ṣépè fún ẹ ló máa padà ṣàdúrà fún ẹ bọ́ tó o ní o wá stress ara wàá kọ̀ kú dànù tú ẹ apatẹ́sà wá pa ẹ torí ọ̀rọ̀ ọlọ́rọ̀. bọ̀ kábíyèsí kílẹ̀ rí sí Mi ò kí táwọn tó stress já sí pé ọmọ mi ni o ọmọ mi ni o ọmọ mi ni o. nǹkan tí mo bá lè ṣe ni màá ṣe I don't stress myself sir. tí o kábíyèsí ṣe torí ọmọ báyìí ní Ọlọ́mọ sẹ́yìn ẹ̀ka. ìgbà lápò. mi ò lè yáwó torí tẹ́ anybody sir. ọmọ ara yín mo máa ń sọ. nǹkan tí mo ti ní mo ti kó ilẹ̀ yẹn ìgbàgbọ́ mi nìyẹn tó bá fẹ́ kú tí bá kó 100 billion ilẹ̀ tó bá máa kó máa kú because of ara mi lèmi fi ṣàkàjíwèé. kì í ṣe irú òun ẹni máa ń sọ kábíyèsí. a ní à ń gbo oògùn sẹ́ à ń gbo oògùn tuberculosis wọ́n ní a ò gbọ́dọ̀ escape ẹ̀ ká má gbà wọ́n ní àwọn hospital ti sack mo bẹ̀rẹ̀ sí ń pọ ẹ̀jẹ̀ sí bébí so ẹni wá fẹ́ kú kò sí owó tẹ̀lé kábíyèsí ẹni gbé wọ́n ọmọ sáàkì padà àbí kí lẹ sọ wọ́n sáàkì. tàbí kí wọ́n strike náà pé tàbí strike wọ́n sáàkì ní sàkíyèsí pọ́n sáàkì. wọ́n ní wọ́n strike Yeah. so èmi ti rò pin pé àrò Ikú ti kò dé. sọ̀rọ̀ mọ́ but síbí mi náà lélẹ́ẹ̀lẹ́ ni so that is ìgbàgbọ́ mi ni wípé ìkọ́ tó bá ṣẹlẹ̀ tí mi bá lówó fi ṣe ní premises yẹn definitely onírìsì tí mi fi lówó yẹn fi ṣe ìbárò yẹn fi ṣe yẹn gan ìkọ́ tó bá fẹ́ ṣẹlẹ̀ máa ṣẹlẹ̀. bọ̀ kábíyèsí tèmi wá ń sọ ni pé for example bóyá bí ọmọ yín tó fẹ́ sanwó waec ọ̀nà kó tẹ̀lé mọ̀ pé ẹ mọ̀ kó ní time ṣé tí ò bá wá bá kan lọ́wọ́ yín ẹ̀ ní lọ yáwó àbí kankan ẹ mọ̀ time ó ní time tí ó bá yẹ ti ṣe lọ́dún yẹn ọdún tó ń bọ̀. èmi ò sí eris education rẹ jù tẹ́lẹ̀ wo fẹ́ ṣe ní kò mí ìlówó lójókòó sílé mo lọ ṣe súnmẹ́ka náà bọ́ wọn ní rí gẹ́gẹ́ bí bàbá tèmi gidi ráyè gbogbo
mi ò fẹ́ sí bàbá gidi, bàbá burúkú lèmi. Bàbá gidi ò kì í jèrè ọmọ, bàbá burúkú ló máa ń jèrè Ó ọmọ. máa ń jèrè ọmọ Tó wa bá láì tí màá kẹ́ lọ. confam. Bàbá gidi ò kì í jèrè ọmọ because iṣẹ́ ọmọ yẹn ló máa kọ́kọ́ pa ẹ́ náà kó tó jèrè ọmọ yẹn. So bàbá burúkú lèmi, mi ì ṣe bàbá gidi o. Ṣé rí mo rí ìdílé ayé bí mo farabalẹ̀ rí ìdílé ayé. Ìkọ́tẹ́ yìí ń pè ní gidi yẹn orí ibú ni lọ́dọ̀ ti tèmi. Yìí ń pè ní nǹkan burúkú yẹn gangan ní nǹkan gidi lọ́dọ̀ ti tèmi. I'm not a responsible man o. I'm a hooligans man. Bọ̀ ṣe wọn pa àwọn kan wà tẹ̀pẹ́ tí wọ́n fẹ́ fún yàn ní ìyàwó wá ní a responsible man. Ìyàwó mi ló mọ nǹkan tó wá tó fi lọ wá ẹ̀mí. Òun ló mọ nǹkan tó rí. Àdúrà tèmi sáà ni wípé mentality tálákà ò dáa. Sure. Bí mo ṣe wà yìí ẹ̀ mi ì mọ iye tó ń ta rice, mi ì mọ iye tó ń ta gàrí, tèmi ni pé kí n jí láàárọ̀ kí n jẹun. Mi ò gbọ́ rí wípé oúnjẹ tán lé wípé afẹ́rẹ́ oúnjẹ owó ń kọ́, mi ò ní experience yẹn. Bọ̀ síbẹ̀ ń kówó lẹ̀ tán lọ́rùn oúnjẹ wálé. Mi ò kì í kówó ilẹ̀. Kábíyèsí ṣe automatic lówó yẹn. Owó eléyìí owó títọ̀dọ̀ ẹ tí bá ná tọ̀dọ̀ ẹ fẹ́ fowó tọ̀dọ̀ ẹ sí. mi ti understand yín kábíyèsí. Ṣé báyìí ní sí ẹ ṣáà ń ra oúnjẹ sílé? Mi ò kì í ra oúnjẹ. Báwo ló ń jẹ ṣe wá ní oúnjẹ owó tó tán sí wọ pé báwo ló ṣe ń dénú lé yín? owó tó wọnú àkáǹtì tọ̀dọ̀ ẹ yẹn kí ló fẹ́ fowó yẹn ṣe, ṣó fẹ́ fi ṣe oògùn ni. Ìrọ̀ kábíyèsí àwọn náà máa ní tán máa fẹ́ lówó fún ọ ní fámìlì náà. Mi ò fẹ́ yàwó fún fámìlì, mo fẹ́ yàwó fára mi ni. Ṣe bí fámìlì kan lẹ́yìn ti lọ mú wọn. Ṣe bí fámìlì kan lẹ́yìn ti lọ mú Tó mọ́mọ́. bá fẹ́ ṣe owó ti di tọ̀dọ̀ mi, mo ti rà á. Kò dẹ̀ fẹ́ èmi náà fún fámìlì. Ẹ mọ̀ pé protocol. Àwàlà Fẹ́ èmi fún fámìlì ó mi ti náà yé ló mi jẹ́ kò sí wàhálà. so bó ṣe rí nìyẹn. Èmi ni pé kílẹ̀ mọ́ kí jẹun kí jáde kí tó wọlé. Nǹkan tí mo máa ń ṣe àfáà ṣẹ̀ṣẹ̀ wá bí. Èmi ló máa ń kọ́lé, èmi ló máa ń ra mọ́tò, nǹkan tí èmi máa ń fowó ṣe nìyẹn. Àwọn fẹ́ ra nǹkan tó wà expensive sílé mi ló máa rà. Bọ́mọ wa lọ skul. Kò sílé tó kàn mí kọ́ owó skul. Kì í ṣe èmi ló máa san. A jẹ́ pówó tí ó ń wọlé sákàǹtì wọn ní kí ayín pọ̀ nìyẹn láti lè fi gbé àwọn bùkátà yẹn. Àbáwọn fún àwọn lọ́rọ́ ṣiṣẹ́. Olúkánukù ló ní business tó ń ṣe náà. Tó bá lẹ́ni tó lóyún fún yín báyìí nísìn. Tó bá lẹ́ni tó lóyún fún yín nísìn báyìí nísìn, òun fúnra ẹ̀ ló máa gbé bùkátà ẹ̀ pẹ̀lú iṣẹ́ tí máa ń ṣe. Ibi fídíò wà ń bẹ̀rẹ̀. Ọba Solomon ò kì í sanwó Atlanta. Ó ti dà. O ti gbọ́ kó tó rí lóyún náà, àbí? Mi ò lówó Atlanta o. Bá tí wọ́n gbé ò lè gbé bùkátà ẹ̀ má lóyún o. Tí o bá ti lówó ẹrù ọmọ fúnra ẹ̀ àti Atlanta, oyún ẹ̀sìn ni. Because èmi ò ní deny pé kí ṣe mi ló lóyún, èmi ló ní o but mi ì lówó lọ́wọ́. Nǹkan tí mi bá dẹ̀ ní ò lè pa mí jù. Owó tèmi ní owó òbò ni. Bọ̀ kábíyèsí ṣe mọ̀ pọ́ mọ́ lọ láyé yẹn ṣá. Ẹ̀yin nìyẹn, owó lọ̀la tèmi. Ọmọ kọ́ lọ̀la tèmi, owó lọ̀la tèmi. Lọ́dọ̀ títí yín ọmọ lọ̀la, lọ́dọ̀ tèmi owó lọ̀la. Yorùbá ló máa ń sọ bẹ́ẹ̀ sà. Kí ni tèmi pẹ̀lú Yorùbá?
Kò tí mi bá ti rò. Ṣé rí mentality wa? Ẹni bàbá tó sọ pé Olúwa jọ̀ọ́ jẹ́ kí n jẹ wọn mọ́ kò ráyé wá. Olóṣì bàbá ló máa ń jẹ wọn mọ́. Tó bá rí ṣe ọmọ bá gbóúnjẹ wá wà kò fọwọ́ ṣàkán báyìí ni pẹ̀lẹ́ thank you very much ẹ lọ́ máa jẹ́ ilé tó wà lé mo ti jẹ́ tán. Bọ̀ kábíyèsí ṣe mọ̀ wípé no matter bó ṣe lè wù kó rí tọ́mọ èèyàn bá ṣoríire tó bá fúnyàn lówó inú èèyàn á dùn pé òun jẹ wọn mọ́. Lọ́dọ̀ títí nìyẹn kò sí yàtọ̀ wípé ẹnìkan fún mi lówó nìkan. Pé bàbá yẹn náà lówó normal ṣùgbọ́n tọ́mọ ẹ bá tún fún inú á dùn pé oúnjẹ ọmọ lélẹ̀ ọmọ ló fún mi. Kí ni mí ní oúnjẹ ọmọ ò fẹ́ jẹ sí mú ni kí ni mi yàtọ̀ oúnjẹ ọmọ àti oúnjẹ tó ń jẹ nílé tẹ́lẹ̀ pé kì í sinú lè máa jẹ méjì sí ni. So tálákà ló máa ń jèrè ọmọ báyìí. Kí ló ń jẹ oúnjẹ ọmọ? Tálákà òun ló máa ń ní mentality pé òun fẹ́ jẹ ọmọ. Tèmi ni pé kí ọmọ mi kó wà òkè láyà ara kó wúlò fára láìsọ ó má tó gbé bùkátà tiẹ̀ wá báyìí ni àdúrà tèmi gbà ni. Kábíyèsí mo fẹ́ béèrè kan ìbéèrè tí mo fẹ́ béèrè sà òun ni pé àzúmù pé bóyá ọmọ èèyàn lóbìnrin ẹ má jẹ́ ń darí ẹ̀kọ́ yín àzúmù pé èèyàn kan wà tó yẹ pé ọmọ ẹ̀ lóbìnrin ó gba oyún kò wá ọkùnrin yẹn wá bóyá kò tí ì rí ṣe ẹ lè gbárù ọmọ yín yẹn sọ́dọ̀ kẹ́ máa tọ́jú ẹ̀ tó ń toyún yẹn. Tó bá pè mí ló ràn kó lọ dókó mo lè gbà náà. Sọ máa rán ọmọ lọ dókó wà ní aláwọ̀ bàbá báyìí. Àwọn bàbá kan wà tó wọ́n sọ pé kọ́ mọ́ wọn lọ lọ́kọ̀ náà. So tó bá já sí pé ẹ ránṣẹ́ pé kó lọ dókó wá tó bá gbóyún dé ẹ tí ò dẹ̀ rọ́kọ̀ gba ẹ ní pt ẹ. Ó dánmọ lọ́mọ nìyẹn. Àbí ìṣẹ́ lọ. Kì í sọmọ mi mọ́. Oko tó dó títí tí òmẹ tó fún ẹ lóyún yẹn ló fi sọmọ mi. Rárá pé ẹnìyẹn ò tiẹ̀ rí ṣe kò wá gbà sọ́dọ̀ ni mo sọ ó tiẹ̀ dẹ́nìyẹn mọ̀ bọ̀ kò rí ṣe. Tí ọkọ yẹn bá yọjú. Bẹ́ẹ̀. Dípò òun lòún fún lóyún tí mo mọ ọkọ yẹn mo lè bless àwọn méjì. Okay. But ọmọ mi tí ọ̀dọ̀ mi ó lóyún òun ọmọ mi tó lóyún. Nonsense ni. Kì í sọmọ mi. Ó lárọ ló fún un lóyún no problem. Ó lábùkún kò kàn mí. Ó ṣáà ti yọjú. Kò sáà sọ pé bàbá ọmọ rẹ̀ ó tán. Mi ò fẹ́ mọ̀ bóyá ó rí ṣe bóyá kò rí ṣe ìwọ ló lọ yan tálákà ìwọ fún ẹ ló fẹ́ dánù kan lọ jìyà ní ọkàn mi. Very question kan. Go on. Like ṣé lè choose fún ọmọ yín pé irú ọkùnrin báyìí ni kò fẹ́. Èèwọ̀ ni because bàbá àti ìyá mi ò lè ṣùṣì fèmí mi ì dẹ̀ ló ṣùṣì fọ́mọ. Tó bá sọ pé babaláwo lòun fẹ́ ó ti yá ó sọ pé àfáà ó ti yá ó sọ pé arọ question mẹ́ta máa kàn béèrè ṣé wo ti ro dáadáa ní bẹ́ẹ̀ let's go. Tó bá ti dọ̀la kò ní sọ pé èmi ló fún un lọ́mọ. Kábíyèsí ṣé ọmọ lè mú ọkọ wálé kẹ́ẹ̀dẹ̀ wo sùúrù ẹ̀ kẹ́ wá sọ fún ẹnìyẹn pé mi ò like ẹni pé kó máa mú padà. Kò jọ. Like bóyá physical appearance ẹ̀ bẹ́ẹ̀ ṣe rí kò dáa. Kò sí nǹkan tó fẹ́ mú wá tí mi nígbàṣẹ kò kàn lè mú wá lẹ́ẹ̀mejì ni. Ẹ̀kan yẹn ni. Ọkùnrin àkọ́kọ́ tó bá ti mú wá síwájú mi tí bá sọ pé ẹni tó bá fẹ́ rí bẹ́ẹ̀ ni ó dàbọ̀ tó bá fẹ́ ọkùnrin sílẹ̀ ò lè mẹ́rin òmíì wá sọ́dọ̀ mi mọ́. Tó bá jà nǹkan kábíyèsí tí ó dẹ̀dẹ̀ pé wọ́n kọra wọn tó bá dẹ̀rẹ́ lómi tó fẹ́ fẹ́. Mi ò mọ̀ pa ẹ̀ mọ́ sẹ́ẹ̀ mi ò mọ̀ pa ìgbésí ayé ẹ mọ́ tó bá fọ́kọ̀ mi lọ mo bá yà ẹ má wà mo bá mi mọ́. Tọ́pọ̀ ẹ bá wá kún kọ́. Ó tán. Bọ̀ pé kò ó kàn kọ́lẹ̀ ẹ̀ nígbà mí lọ́wọ́ ẹ̀. Rárá o.
àárín ara wọn lè má gùn kán má padà ṣe kinní náà kábíyèsí ó dẹ̀ lè rẹ́ lómi tó bẹ́tà ènìyàn. ó ti síyàn nìyẹn ó máa forí rọ ni. ó ti sùn kọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ ti rọ̀ nìyẹn kó máa gbọ́n mu lókun wàhálà. bí mo ṣe wà yìí ọmọ tó bá gbọ́rọ̀ sí mi lẹ́nu kò lè má rí. bọ̀ mi ò ní pé jókòó kí n sọ fún un wọn kàn máa sọ ìrírí ayé bí mo ṣe sọ lórí íńtánẹ́ẹ̀tì yìí. mi ò ní sọ pé má má rí mi dẹ̀ sọ pé má rí but obìnrin má rí òwúlò fún mi ọgbà ẹ̀wọ̀n ni má rí jíjẹ́ fún obìnrin. bọ̀ kábíyèsí tọ́mọ èèyàn bá mú ìyàwó wálé ọmọ èèyàn lọ́kùnrin ló ń gẹ̀mú bọ ẹjọ́. ẹnìkan ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn ń interact èlò ló san tí o ti mú nǹkan ni. so wọ́n gbọ́jọ́. tí ọmọ èèyàn bá mú ọmọ èèyàn lọ́kùnrin tó wá mú obìnrin wá sílé àzí bóyá ọmọ yẹn jẹ́ bí ọmọ 20 years ó wá mú ìyá bíi 90 years wá ẹ̀ ní sọ̀rọ̀ ẹ̀ kàn lè faramọ́. rárá o èèwọ̀ mi ni ẹni tó bá ti mú wá bẹ́ẹ̀ ni so ṣebí ẹni tó wù ẹ́ fẹ́ nìyẹn ní bẹ́ẹ̀ ni ẹ lọ máa ṣe wedding yìí náà. tó bá jẹ́ pé oògùn ló lò fún kọ́. kò sí nǹkan tó ń jẹ́ oògùn lọ́dọ̀ ti tèmi nǹkan tó wù ẹ́ lo oògùn mú ẹ báyìí. nǹkan tó jẹ́ pé ó lo káyámátá fún ó lórí ẹ̀ ó máa lórí ẹ̀ pa ni ṣé o kò kàn mí ṣebí ẹ tó wù ẹ́ rèé oníbẹ̀ẹ́ ni go on. question. ṣé ọ̀rọ̀ ló gẹ́ ló ń kà kún nǹkan gidi ló ń gẹ̀ yìí ọ̀rọ̀ ẹ̀ tó yé èèyàn sá tó yáyé ṣé a rí ọjọ́ kan tí ló ń gẹ́ serious rí. ọ̀rọ̀ tó nítumọ̀ lẹ fẹ́ béèrè lẹ́wálẹ̀ gbàgbé àbọ̀rọ̀ tí ò nítumọ̀ fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀ gbàgbé. ọlọ́run jẹ́ kó lọ́kọ. so man like him bẹ̀rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ because má tètè ọba mi ọlọ́run jẹ́ ńlọ́kọ. àmọ̀gbà tó ń ṣeré àmọ̀gbà tó serious. kábíyèsí mo fẹ́ mú àbá kan wá bóyá ẹ máa gbà wọlé sá mo rò pé gbogbo àwọn tí wọ́n kúkú lọ́kọ yìí ẹ̀ sì sọ wọ́n di ìyàwó palace kẹfẹ́ kan fẹ́ gbogbo wọn sá. ẹ ò ní di ìyàwó. bó lè dá fẹ́ sọ̀rọ̀ wọn sí kábíyèsí. kì í ṣèmi ló bí wọn kọ́ lọ bá fámìlì wọn. wọ́n padà ìyàwó padà sọ pé tán pé ọ̀dọ̀ wa náà wà tán ọ̀rọ̀ kan tán ló máa sọ nìyẹn. ariwo ọjà nìyẹn. tọrọ. ariwo ọjà o ìfọjọ́ lọ ọjà máa ta o ariwo ọjà. ẹ mọ̀ pé ilé ayé ó máa ń nídìí kéèyàn jókòó kó gbé kí ilé. pé mo ti wà tí bá fẹ́ ìyàwó kan tí ìyá mi bá sọ pé mi ò gbọdọ̀ fẹ́ mo lè kọ ìyá yẹn ní ìyá mi ká má pàdé mọ́ mo lè kọ ìyá mi tó yẹ tìyàwó. ni mọ́mí ara yín. yes ìyá tó bí mi because. tó sí ẹ̀gbọ́n àtàbúrò kò fi ra wọn. kì í ṣe ìyá mi mo fẹ́ máa sùn lé láyà kì í ṣe ìyàwó mi fẹ́ bá gbé ìyàwó mi mo fẹ́ bá gbé ìyàwó mi ìyá ti parí iṣẹ́ ẹ̀ láti ìgbà tó ti fún mi fi ọyàn sílẹ̀ èmi àti ọ̀ ní bísínẹ́sì mọ́ nǹkan tó nídìí lọ́wọ́ mi pé tí bá ní kí n ṣe fún tán kì í ṣe kó wá máa control ayé mi. bọ́n máa léèyàn tàpá sí òbí yẹn báyìí. ẹ̀yin ọ̀kan ẹ̀mí nǹkan tó bá wọn lẹ́nu kó fẹ́ náà sùn. ìyá mi ò gbọ́dọ̀ tamper relationship mi. o gbọ́dọ̀ rìn nígbèégbè relationship mi because èmi lórí ẹ̀ ní ẹni mo sọ pé mo fẹ́ fẹ́ kì í sẹ́yìn lè fẹ́ bá gbé èmi ló fẹ́ bá gbé. kì í sẹ́yìn lè fẹ́ bá gbé wípé obìnrin yẹn kò dáa má fẹ́ sẹ́yìn lè fẹ́ bá gbé ni sẹ́yìn lè fẹ́ máa do. ìgbà tí bá fẹ́ ni tó bá wù ẹ́ tí mi bá láìkì ẹ̀ tí ẹ̀yin lè fẹ́ máa do nílé mi. bọ̀ kábíyèsí. ìbàbá mi ò gbọ́dọ̀ sáfà relationship mi. bọ̀ kábíyèsí ṣe mọ̀ pé ìjọ́un wọ́n máa ń yàn lọ́mọ lọ́wọ́ ni pé irú ẹni báyìí ni kò fẹ́ rẹ̀gà sí pé
àwọn tí wọ́n máa ní kí wọ́n fẹ́ yẹn wọ́n máa ń jọmọ gidi tí wọ́n wù wọ́n pé àwọn àgbàlagbà pé ilé rere lọmọ yẹn ti jáde wá. ẹ jẹ́ kí n dá ìyá ológì lóhùn. ìyá ìyàwó mi gan ò lè dáhùn sí relationship mi. bàbá ìyàwó mi ò lè dáhùn sí relationship mi. ìjọ tó bá ti dáhùn sí mo lé ọmọ wọn dànù. relationship ẹ mọ nǹkan tó ń pè ní relationship ni relationship alájọṣepọ̀ èmi àárín wa lójó wà kò sí ọmọ mi gan wọn bí kókó dáhùn sáárín mi àtìyàwó mi ọmọ tí mo bí ọmọ tí àjọ bí kó wá dáhùn sáárín wa olùgbàdì ayé kan mọ́nì so nǹkan kan ò gbọ́dọ̀ wà àárín mi àtìyàwó mi nǹkan kan ò gbọ́dọ̀ há sáárín yẹn kò gbọ́dọ̀ gbà àárín yẹn kọjá èèwọ̀ ni tó bá ti gbà kọjá ọ̀sẹ̀ mọ́. mo sọ gbà kan náà mo ní kíní ìbò ìwà ẹ̀ ó cause a lot of things tó bá pẹ́ mo ti mọ̀ tẹ́lẹ̀ ní àwọn kan báyìí ó ní àwọn kan nítorí pé kéèyàn má dà sí tó bá ti di relationship létí kẹta bá ti gbọ́ relationship ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ látọjọ́ yẹn lọ. ó ti lọ nìyẹn ẹni ìjà tí wà àtìyàwó ẹ bá ti jà tí ẹ bá ti lè jọ parí ẹ má fẹ́ra mọ́ tó bá ti di wípé pásítọ̀ máa dá sí ìyá máa dá sí ẹ̀gbọ́n máa dá sí wọ́n wá pè ń jókòó gbọ́ kí ló sọ pé ọkọ ẹ ṣe ìyẹn náà wá bẹ̀rẹ̀ sí ń rojọ́ ọkọ mi ọdún burúkú ni ó ṣe gbá ó ṣàwọ̀. mo lẹ́bi mọ́ mi abíkẹ́ ṣe rẹ́ mi. wàá bẹ̀rẹ̀ sí ń rojọ́ wàá bẹ̀rẹ̀ sí. ó lọ lánàá kò dé kódà tí bá tún táyé bá táyé mi wá. bóyá pẹ̀lú nǹkan tí wọ́n ní pé ilé ayé wọ́n ní ẹ̀kọ́ lèèyàn máa ń gbọ́n ní ayé bọ́ tó bá dẹ̀ gbọ́ problem ẹ̀yìn tó bá ti lè gbọ́n tó bá ti lè gbọ́ ẹyọ kan gbọ́dọ̀ gbọ́ ẹ̀kejì tó bá ti fẹ́ sálọ tó bá ti gbọ́ ẹyọ kan gbọ́dọ̀ gbọ́ kejì àtẹ̀wá jẹ́ ní tó náà rí mi ò náà rí I'm not a friend person. I'm not friendly at all. So I'm not a friendly person. And to nice you John, not to marry pa. If he's a nice person, he's a nice person. Not to marry pa down. They play. Ọba mi ẹ̀ wo géèmù wọn. ó ń lọ lábẹ́lẹ̀ ó dẹ̀ kí n lọ wò wọ́n wípé kí n wo bọ́n ṣe ń gbá bọ́ọ̀lù sí o. Ọba ṣe mọ́ pẹ́ sọ police center kó má dàbí pé tẹ̀ ṣe focus ni kò ṣe ẹ máa sọ pé wọ́n. àwọn lè jẹ́ owó wa. Ẹ ti sọ fún ọba afa iye tí ẹ jẹ lẹ́nu pẹ̀lú owó láì. Afa ẹ bá lówó ẹ kó lé wọn. ṣé àfa wa mẹ́gbàá tí láti wọn ṣe business pẹ̀lú mi. mi ò sí mbẹ̀ business wo lẹ ṣe sà. Ẹ ti ẹ̀ gbọ́n. tó bá ti ní 5 million tó bá ti kó wá wàá máa gba 100,000 every day lórí ẹ̀. ṣé látọ̀ tó wá send 5 million báyìí. Wọ́n jẹ́ náà. every 3 days ó send 1 million mo fún ní 20,000. Ọba dẹ̀ ti ṣe owó wọn padà fún ọba dẹ̀ ti jẹ owó wọn jẹ 3.1 million. azida tálákà kan náà ń bá wí láàrin yẹn àwọn tó ti sí náà. If you can't risk it, you can't gain. Life is all kábíyèsí àbí kí mọ́mí oyin náà kan gbórí wọlé sí. anybody na. Life is all about risk. You risk it, you gain. kábíyèsí ẹ ti ń ṣàkíní yẹn ni mo rí pé ojú yín ti yípo bí ó ti wà níbẹ̀ ẹ ti ń ṣàbí. wọ́n ti wà lójú iná. tábà ti wà níbi àti focus ni kò sọ̀rọ̀ mọ́. a ti wà lójú iná
is it only palace people anybody ni o but tó yọ ọjọ́ tó bá sọ pé ó fẹ́ gbowó ẹ̀yìn tó bá pé ò lè rówó ẹ̀ gbà o. ṣé wọ́n gbá bọ́ọ̀lù yìí ṣá kéèké ṣe wọ́n ti gbé wa ní gógó tó ń lọ gbé sí 23 minutes ìgbà tó ń bẹ̀rẹ̀ ní 11. wọ́n ti bẹ̀rẹ̀ gan. ẹ ká wo ọwọ́ bọ́ọ̀lù wọn. hàn kejì dá. jẹ́gin tẹ̀ jẹ́ orógbó lẹ́nu. a máa jẹ gbogbo ẹ̀ pọ̀. wọ́n dẹ̀ ní bọ́ọ̀ ní 2. There is delay in the match. Kí náà lọ kó ṣẹlẹ̀ tí delay wà? Why delay? Why kí delay wà o? Ṣé òjò ń rọ̀ ni? Winter condition. Tè fún wa lówó wa padà o. Bad weather. Clean. Ṣé wọ́n dẹ̀ sì máa gba lálẹ́ báyìí? Ṣé òjò ń rọ̀ tẹ́lẹ̀ ni? Àwọn èèyàn gan ò sí ní hall. Kàn tún gba ilé ní ṣé kò ní bí a kàn wọn ò gbá mọ́lé ni. Postpone kẹ̀ owó mi ńkọ́? Wẹ́dà wo náà sọ̀rọ̀ nípa ẹ̀ gan? Èbí fìdí lélẹ̀. Ṣé bóyá òjò fẹ́ rọ̀ àbí kí náà ń try ti sọ? Big Aisha màmá olówó àgbáyé. Big Aisha ti lè máa ṣe lọ́mọ ẹ bẹ́ẹ̀. Ọba mi ò kalẹ̀ sàn. Ẹ ti ń ṣe ilé ọmọ yẹn. Sàn. Mo ní ẹ ti ń ṣe ilé ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn o. Ẹ ní tó pẹ́ lóyún lọ́mọ yẹn bẹ́ẹ̀. Rárá sọba mo ti káwọ́ sókè. Mo ti máa sọ nìyẹn.
mi ò rò pé bọ́ọ̀lù yìí máa ṣeé ṣe lálẹ́ yìí o. Àwọn wèrè kẹ̀ wọ́n ní dáwọ́ wa padà o. tẹ́lẹ̀ ni. Wọ́n ti gbé nǹkan tí fẹ́ gbé kalẹ̀. wọ́n máa fún bọ̀ tó bá ti gbé wọ́n máa fún bọ̀ yín nípa ẹ̀wìn náà nìyẹn. Rárá o, ṣé wọ́n á jẹ́wọ́ yín wọ́n mọ́lẹ̀? máa dáwọ́ ẹ̀ dúró síjọ́ di ijọ́ tó máa gbà. Táwọn tó bá dẹ̀ máa gba èèyàn dẹ̀ máa wò ó. Wàá kàn gbọ́ pé owó ti lọ, ìbẹ̀ lè jẹ. Raymond kí lẹ́ ń sọ? Èrò ò sí lórí fíìdì yẹn rárá. Àwọn tó fẹ́ wo bọ́ọ̀lù gan ò tí ì wá. Láti wọn ti sọ ó ti jí. Baba, kò easy. Thank you, sis, mommy. Bàbá tó fẹ́ gbé mi ni. Bọ́ọ̀lù ti bẹ̀rẹ̀ lẹ́lẹ́rìn náà. Thank you, tẹ́wọ́ ni. Tó yẹn ti pé 5 million. Wá ti pé 5 million fẹ́ tẹ̀. Gbogbo ojú tó ń jí lọ láàárọ̀ láyọ̀ ní ìdí ẹ̀mí. Lẹ́ni pé kò kàn sí ìròyìn tó máa ń borí. Bẹ́ẹ̀ dùn mí o. Báyọ̀ pé mo ti mọ̀ mí ní gbé owó mi sí o. Kò sí gbé padà o. Ẹ̀gbọ́n àbí tó bá sọ. Ó ṣe ṣe kán bẹ̀rẹ̀ ní 11:30. Ó dẹ̀ máa affect bọ́ọ̀lù 2 o'clock yẹn. Because Inter ló fẹ́ gbá ní 2 o'clock yẹn. Wọ́n ṣe àwọn wọ́n ti wà lórí fíìdì, wọ́n ti ń gbàdúrà o. Wọ́n dà gbọ́n ti gbálẹ̀ tẹ́lẹ̀.
ìgbà tí wọ́n bá ti gbẹ́sẹ̀ lówó mi níbi owó òun fẹ́ fi lọ táǹtà. Lighton ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n pọ̀ jù. tálẹ́ fọgbọ́n ẹ̀ jọ gan-an. Mami kẹ́mi lọ́gbọ̀n. irú wẹ́dà wo lẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀ gan ìgbà tó jò rọ̀? God bless you for the gift. Ó lè làwọn arábìnrin ṣe bọ́ọ̀lù tí ẹ ò gbá ẹ ti lọ yọ nínú owó mi wọn ò fẹ́ kí yọ owó mi. ara nǹkan tá à ń risk nìyẹn o tí ẹ̀yin kan máa jókòó síbi nǹkan tá a máa gbowó.
If you are enjoying everything that I'm doing, send the whole to me. Go. Light on para. Mi ò jẹ́ pé ayé my king. Èmi lọ bùsàn. Yóò la máa wẹ mọ́tò ẹ̀ rà. Ọba mo sọ fún bọ́ wá pààkì sọ́dọ̀ mi. Àwọn àgbẹ̀kọ̀ dákẹ́ máa borí ọlọ́run mọ́ra. Ẹni bá mórí ọlọ́run o, ẹni bá mórí ọlọ́run o, kó tú kẹ̀kẹ́ ijó sí ilẹ̀. Ẹni tí a ṣe lórí tí ò dúpọ́ dàbí ọlọ́ṣà, ó kóni lẹ́rù lọ. Olúwa bù mí. I'm changing this. Láti rẹ́kọ̀dì nínú. Tinú nìkan gold náà nìkan. Tinú gbàgbà wọlé gbogbo. Wọ́n mi pààyàn náà. Ẹ̀rọ yín ti lè sùn lọ bẹ́ẹ̀.
Game yẹn lọ àbí? Wọ́n play ẹ o. Wọ́n play báwo? Fíìdì yẹn ò tí ì dá. Ọba tẹ ẹran pé sọ pé fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ńtà ṣé ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ńtà? Pé kí ni? Ẹ̀yin ló lè sọ pé fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ńtà bí géèmù yẹn ṣe máa rí ọba. Ìgbà tí géèmù ọ̀dẹ̀ ṣiṣẹ́ báyìí á lè bèrè mi. Wọ́n play ẹ. Àṣẹ wọn ò play match yẹn gangan. Rárá wọ́n ní wẹ́dà ọ̀dà. Oh, wọ́n postpone náà. Okay, wọ́n ò play ẹ̀. Oh. Ọ̀tọ̀wò mi wà ń bẹ̀. Oh, wọ́n postpone ẹ̀. Ṣé ẹni sọ̀rọ̀? Ó dẹ̀ ti pẹ́ sí gbẹ́dà yẹn ṣe máa ṣe bẹ́ẹ̀ o. So ṣọ́ máa yí play later ni àbí wọ́n máa postpone match yẹn? All depend. But bí mo ṣe ń wo fíìdì yẹn. Because kò sẹ́nibọ́dì ní fíìdì wọn. Wọ́n máa postpone yẹn. Ó ti yé mi. Yeah. Owó mi tó wà lẹ̀ wọ́n ti yọ ọdún ẹ̀. Ọba ṣọ́ máa yọ ni. Ó yẹ kí n yọ ní bọ̀tí wọ́n ti yọ nínú ẹ̀. Okay. Ó yẹ kí n yọ owó mi dànù. Ọbẹ̀ yọ. Wọ́n ti yọ eléyìí tó ń yọ kúrò náà yẹn roughly 200,000. White ọyọ ọba. Wọ́n fẹ́ kí n yọ owó yẹn kúrò ní. Kò sí nǹkan tó ń jẹ́ short. Gbogbo èèyàn pọ́n jìbìtì ni. Èmi kẹ̀ lójú ohun tí ń kùn yìí tí bá lọ sùn báyìí wàhálà ni. Yìí máa play ẹ̀ lẹ́rù. Àti mọ̀ kan tó ṣẹlẹ̀ lórí fídíò yẹn. Bọ̀ kí ló kọ sórí pitch yẹn bọ́ máa ní kọ̀wọ́ tó kọ sí ẹ̀yà post ní ọ̀nà. Wọ́n ti kọ postpone wọ́n kàn ní coming soon náà. Wọ́n ní upcoming. Ọkọ mi rí máa play ẹ̀ nìyẹn.
Wọ́n ti wọ́n náà kọ ìdílé síbẹ̀ ní wọ́n fẹ́ dánù ọ̀gbìn ẹ̀yìn. bọ́ọ̀lù tí wọn ò gbà tí wọ́n yọ owó olè ní. Ọba bọ́ọ̀ yẹn rẹ̀ tí blọ́ndẹ̀ wá yọ owó yín. Ọmọ ọgbọ̀n làwọn bí bẹ̀rẹ̀. wọ́n fi di owó ẹ̀ mọ́lẹ̀ síbẹ̀ wọ́n fẹ́ kí n yọ ni. wọ́n fi di owó ẹ̀ mọ́lẹ̀ síbẹ̀ ni.